ṣì ń gbọ́ná ànábì Ádámọ̀ lọ́jọ́ tó pẹ́. ẹ mà kú déédéé àkókò yìí níbi gbogbo tẹ́ ti lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ ìkànnì Cream Radio and TV. orí wọn ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tó pẹ́ o. mo kí yín lórúkọ Ọlọ́run ọba mi ọba bẹ́ẹ̀bẹ́ẹ́ tó ti ń bẹ ọba wàwàwà tó ti wọ olókìkí sẹ̀ǹbáyé ọba tí bá ní sọ̀rọ̀ tí kì í dání apá ńlá tó súnlé ayé. ẹyin tó ń ṣe é gbéyàwó. ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àárẹ̀rọ àlá àdákù náà kẹ̀rìírí odò. ọkọ̀ tọ́jú àyà. ọba tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo, ọba tó jẹ́ pé òun ni gbogbo agbára láyé àti ọ̀run bẹ ní ìkáwọ́ rẹ̀. ó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sánmọ̀ bí ẹni ta sọ̀bọ̀rọ̀ obìnrin ìjàjì pọ̀jọ́ ìkúdà ọ̀kan náà lánàá ọ̀kan náà lónìí ọ̀kan náà títí ayérayé ọba tá a pèpè pè tá a lè pè tán kábíyèsí rẹ̀ Ọlọ́run bá mi ọba olódù ọmọ rẹ̀. àyírú o bàbá lókè kó má mi bóyá ẹ̀ dání o. ìyàwó náà súnmọ́ bí o gbọ́ ọ̀rọ̀ mi. ìrìn àjò ìfẹ́ lẹ́tọ̀ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Àbáyọ̀mí lèmi ń jẹ́ ògún lọ́wọ́ ní bàbá tó bí mi lọ́mọ bá Debo yín náà rí ọmọ tí òróró gbọdẹ tọ́jà pọ́lọ́wọ́n bá mi ìdùnnú ló ń sọ mi ni mo fi ń sọ pé Olúwa lolùṣọ́ àgùntàn mi tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ajẹ́ pé sọ Ọlọ́run bá mi ìdùnnú ní kákó olórí ẹ̀mí àti àmì ní kẹ́ ṣe o. lọ́jọ́ àìrí jẹ́ òkú faramọ́ lọ́jọ́ dúdú lọ́jọ́ kíkọ́ o àmọ́ o ẹ̀ṣà mi dídùn là ń balẹ̀ o lóyè o. ìrìn àjò ìfẹ́ lẹ́tọ̀ yìí náà ti mọ̀ pé nínú oṣù kejì náà ni àyájọ́ olólùfẹ́ tí gbogbo wa ti máa ń ṣe kíni o tá a máa ń fìfẹ́ hàn síra wa tá a máa ń bára wa sọ bó ló ṣe rí I love you you love me I love you gbogbo ẹ̀ mọ́ra wọn. ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ yàgò o ìró ṣùṣù wọn ti ní kì í yàgàn láìpẹ́ ọjọ́ tó ọkọ̀tà ẹ̀ ṣámi kórí fún wọn lọ́mọ tó dòdò àrígbéjò. ẹ̀yin náà mọ̀ pé lábala báyìí la pe àmì ètò abala àkọ́kọ́ lórí ètò fún tòní ni abala bá a ṣe ẹ̀yin náà ti mọ̀ bá a ṣe máa ń ṣe abala àkọ́kọ́ àwọn náà ni bẹ́ẹ̀ ni bá dákẹ́ bẹ́ẹ̀ yẹn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. tó bá di lálẹ́ ìyàwó tó bá di lálẹ́ ọmọ ni ó gbẹ̀yìn ìyàwó. béèyàn bá dákẹ́ òun náà ní abala àkọ́kọ́ lórí ètò tara èèyàn báyàn dákẹ́ ọwọ́ tí bá sì ń dùn èèyàn kì í èèyàn fi sábẹ́ aṣọ torí pé fi mí pamọ́ kí n hùn díẹ̀ kí n ṣe ọ́ léṣe òun náà lórúkọ tí àrùn jẹ́ ṣùgbọ́n tó o bá ti fi mí hàn kí n fi ọ́lẹ̀ náà ni ibẹ̀ ló ti ró lóògùn ẹ̀. ẹlẹ́sẹ̀ igi jẹ́jẹ́jẹ́ àkànjẹ́. kí ni tẹ́yìn ńlá kọjá tó ń rókì ló kan àyà yín tẹ wọ́n ń rù tẹ́ ń gbẹ tẹ́ ń jẹ tẹ́ wà tó tẹ́ gbogbo oúnjẹ tẹ́ ń jẹ kò bára yín dọ́gba. ọkọ náà tẹ́wọ́ gbẹ̀yẹ o tọkọtaya kíjọ. bóyá nínú ìrìn àjò ìfẹ́ yín ni àti wọlé ó dogun àti wọ ọ̀dẹ̀ ó dọ̀ràn bẹ́ẹ̀ bá ti ń lọ ibi iṣẹ́ báyìí lọ́kàn yín ó balẹ̀ kété tó bá kù díẹ̀ kẹ́ ẹ close báyìí àyà yóò tún máa lu kìkì pé ìmọ̀ tí ń bà á lẹ́nu lé. ohun gbogbo tó lè máa jẹ́ ẹ̀dùn ọkàn fún yín bá tẹ̀ ń là á kọjá tó dàbí ìdojúkọ tẹ wá ń wò pé bóò lẹ sì fẹ́ ṣe bóò lẹ sì fẹ́ yanjú ẹ̀ ọ̀nà wo lẹ fẹ́ gbégbà tí ò sí ọ̀nà awúrúju kankan tí ẹ lè gbégbà torí pé kò sí àbùjá kankan lọ́rùn ọ̀pẹ. ẹ wàá gbọ́dọ̀ dákẹ́ torí pé Yorùbá bọ̀ wọ́n ní àìdákẹ́ kú àìwòsùn rọrùn béèyàn bá dákẹ́ tara èèyàn bá yàn dákẹ́ ni. ìrìn àjò ìfẹ́ lètò pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Àbáyọ̀mí ògún lọ́wọ́ tí gbogbo ayé mọ̀ sí bá Debo. ìkànnì Cream Radio and TV náà lẹ ti ń dọ́ wa tẹ̀ tí ń lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa wò wá. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì oṣù igan lóṣù àyájọ́ ọjọ́ ìbí olùdásílẹ̀ ìkànnì bàbá mo kí o happy birthday to you long life and prosperity. ìgbà ọdún kan ni ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lókè ìpẹ́. abala àkọ́kọ́ lórí ètò fún tòní òun náà ni abala tẹ́yìn náà ti mọ̀ pé ni mo ti ń sọ tí mo ti ń mẹ́nu bà abala béèyàn bá dákẹ́ tara èèyàn bá èèyàn dákẹ́ kí ni ń tọ́ jẹ́ pé ń rókì ló kan àyà tiyín
kí ni tó ń dùn yín lọ́kàn kí ni tó jẹ́ dùn ọkàn fún ẹ̀yin tẹ́ ẹ̀ wá mọ̀nà àbáyọ tẹ́ ẹ̀ mọ̀nà tẹ́ ẹ̀ gbégbà tó wá jẹ́ pé ẹ wá rororororororo ẹ wá ẹkù bí orí ẹ ti ronú ìrònú ò lè tán ìrònú ò lè tán kákárìbọ náà kan ti ń ṣe ni ẹ jẹ́ àjọ sọ kájọ gbé yẹ̀ wò ọ̀nà tá a bá jọ gbé gbà ibi tá a bá jọ gbé ká torí pé tí ẹrù bá kòkè tó bá kọlẹ̀ oníbi tá a gbé sí. yálà níbi iṣẹ́ ti yín ni lẹ́yìn ní àdìẹ ọkàn kan yálà ládùúgbò tẹ́ ń gbé ni nínú ilé yín ni láàrin olólùfẹ́ méjì láàrin ibi iṣẹ́ yín ni lẹ́yìn tí lẹ́tí ń rí i pé akíní ọmọ lọ́jà ẹ̀ wá ń ronú ó ti fẹ́ dà nǹkan mẹ́lẹ̀ ságbo ara yìí. My able chairman, Chief Barrister Dr. Bukola A.S. Oguntola JP. Baba, happy birthday to you. Aláṣẹ àti olùdásílẹ̀ Cream Radio and TV. Baba, igba ọdún kan ni ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lókè èèpẹ̀. My able chairman, Chief Barrister Dr. Bukola A.S. Oguntola JP. Baba wọ́n tún lé ọdún kan sí lókè pé aṣọdúnmọ́dún láwọ aṣọdúnmọ́dún aṣọ́sùmọ́sù láwọ aṣọ́sùmọ́sù ẹ ti mú ọdún eléyìí jẹ́ o lágbára ọlọ́ọ̀bá àmì Èdùmàrè ọ̀pọ̀ ọdún lẹ́ẹ̀ṣẹ̀ lókè pé ẹ̀mí yín ogun o láṣẹ ọba àmì Èdùmàrè. tọkọtaya tíjọ́ bá wà lẹ́sẹ̀ yìí adébí méjì ń bẹ ní tòṣì o ìyàwó ẹ̀tẹ́. ẹ jẹ́ kí n wakọ̀ ẹ̀gúnlẹ̀ ní abala béèyàn bá dákẹ́ tara èèyàn bá èèyàn dákẹ́ ojú òpó tẹ́lẹ̀ pé bá dìbò sí ẹ mú báyìí kẹ́ ẹ kọ́lẹ̀ ń fi ti whatsapp number mi sílẹ̀ fún yín bójú orí whatsapp náà ni ní tí mò ń là kọjá rè bó o la ṣe lè jọ ṣe bó o la èyí tó bá jẹ mọ́ ìlànà àdúrà á gbé kalẹ̀ ní ìlànà àdúrà èyí tó bá jẹ̀jẹ̀ pé ìtọ́ni náà ni ká gbàmọ̀ràn kájọ tọ́ra wa pé ẹ̀rìn báyìí bóyá lórí iṣẹ́ tí yín ni o bóyá nínú ìrìn àjò ìgbéyàwó ni o bóyá lórí nǹkan kankan ni tọ́jà pé ẹ̀ tí a ti ẹ̀mọ̀nà àbáyọ ẹ̀ sáà wá ń ronú ṣé ronú ni wá kàn bẹ́ẹ̀ bá ronú tó bá yá èròkèrò ó máa jáde àti bẹ́ẹ̀ ní nǹkan tí òye ọmọ ṣẹlẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ni máa ṣẹlẹ̀ séèyàn. ojú òpó tẹ́lẹ̀ pé bá dẹ̀bọ̀ sí lélẹ̀ 081 61 31 81 04 lẹ́ẹ̀kan sí 081 61 31 81 04 tàbí kẹ́ pé eléyìí ó ní whatsapp number mi 080 78 93 94 94 080 78 93 94 94 méjèèjì náà ni tó bá wù yín ẹ pè mí glo yẹn ni whatsapp number mi tàlá àkọ́kọ́ yẹn tí mo pè òun náà ni ẹ lè pè lórí direct call ni ẹ lè pè yín sí whatsapp number mi mo pè sí kejì 080 78 93 94 94 bá dé bó gangan ni ó gbé. aago méjìlá àbọ̀ ó ṣe béèrè kù ìṣẹ́jú méjì péré. èyí tí ṣe aago méjìlá kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n. ẹ kú oríire ni ó tọkọtaya ẹ máa jó ẹ kú oríire tọkọtaya ẹ máa jó. máa wakọ̀ ẹ̀gúnlẹ̀ ní abala béèyàn bá dákẹ́ tàrí èèyàn bá yàn dákẹ́ ibi tí ó ròkè sínú ẹ jẹ́ ń tà á kí n tọ́ tààrà bọ́ sí abala ìrìn àjò ìfẹ́ gangan abala ìrìn àjò ìfẹ́ ẹ jẹ́ kí K1 The Ultimate kí ó lálẹ́ wò kí n fi bẹ̀ ń wọlé sórí abala ìrìn àjò ìfẹ́ gangan kí là ń pè ní ìfẹ́ bó o la ṣe lè rìnrìn àjò ìfẹ́
tá a fi lè gbádùn ìrìn àjò ìfẹ́ wa. Ẹ rí i pé níjẹjọ mo gbé ìránṣẹ́ Ọlọ́run kan wá sórí ètò yìí, wọ́n sì ṣàlàyé ẹ̀ dáadáa, wọ́n tún fi ẹsẹ̀ bíbélì wọ́n fi gbáǹdì. Òní ìmáàmù kan ni mo fẹ́ gbé wá ṣùgbọ́n ọlọ́jà díẹ̀ lágbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ àwọn náà wàá sọ fún wa kí ni ìwé mímọ́ àlùkùránì kí ló sọ nípa ìrìn àjò ìfẹ́ láàrin ọkùnrin àtobìnrin. Ọkùnrin níwà olólùfẹ́ mi. Aago 12 àbọ̀ ti lù gẹ́rẹ́gẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn ló ń pa mí bí ọtí. Kí là ń pè ní ìfẹ́? Ìfẹ́ wà láàrin ènìyàn méjì, ó wà láàrin akọ àti abo. Ọlọ́run ní kò dáa kí ọkùnrin nìkan máa dá wà torí rẹ̀ lèmi ò ti ṣètò olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀. Bá a bá fẹ́ rìnrìn àjò ìfẹ́, kí làwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé, kí làwọn ìrìn àjò wo ló yẹ ká rìn, ìgbésẹ̀ wo ló yẹ ká gbé, bóò ló ṣe yẹ ká ṣe rìn, bóò ló yẹ ká ṣe tọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ múra àti ṣe ìgbéyàwó tẹ́ ń gbìyànjú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lágbára Ọlọ́run bá mi Èdùmàrè, ire àtayọ̀ lẹ́rìí mẹ́ o. Bíbí ẹ bá fà á kára mú wa tẹ́lẹ̀. Ohun tá lọ́hùn bá sọ̀kọ̀ kẹ́ni kan máa tú. What God has joined together, let no man put asunder. Love, love. Ìrìn àjò ìfẹ́ tí mò ń sọ yìí bó ṣe máa bẹ̀rẹ̀ náà rèé láàrin ọkùnrin àtobìnrin náà ni. Ìrìn àjò ìfẹ́ ń bẹ̀rẹ̀ láàrin ọkọ àti aya, ó bẹ̀rẹ̀ láàrin akọ àtabo. Bó lè yàn ṣe lè rìn, bóyá bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ ti yín, ó lè jẹ́ pé ilé ìwé lẹ ti pàdé, ó lè jẹ́ ilé ìwé gíga lẹ ti pàdé, ó lè jẹ́ inú ọjà lẹ ti pàdé, ó lè jẹ́ ẹ̀gbẹ́ títì lẹ ti pàdé, kódà ẹ lè pàdé ara yín nínú ọkọ̀, ẹ lè pàdé ara yín ká irú àwọn ọmọléèwé bóyá bí wọ́n ti lọ ṣe àgùnbánirọ̀ náà ti pàdé ara wọn tán ti lọ sìnrú ìlú náà ti pàdé ara wọn tán sì sọ̀rọ̀ tí. ọkàn ló ń pa mí bí ọtí. ọ̀pọ̀ pàdé ara wọn nílé olóúnjẹ ìgbàlódé. mo tiẹ̀ ti rí dáadáa bíi kí obìnrin ó wọlé kí ọkùnrin ó jáde tí ìfẹ́ dàbí magnet ni ó dàbí magnet kéèyàn wá gbé agolo sẹ́gbẹ̀ẹ́ ẹ rí i pé yóò máa wọ̀ ọkùnrin ó wá rọra dúró yóò dúró de kó fi ra oúnjẹ tí ó rà tán kété tó bá ti lè bóde nílé olóúnjẹ ìgbàlódé ó di yọkàn lẹ̀ mọ́ ni yọ gbà bònú and excuse me. Ọkùnrin níwà olólùfẹ́ mi. Obìnrin náà wà wẹ̀yìn báyìí. Ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi. Wọ́n bẹ̀rẹ̀ kinní kan tá ń pè ní toast. Ó ti yí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi dáadáa, ó já sí bàjẹ́bàjẹ́. Tó bá ti gbọ́ excuse me please. Ṣé kí n má tàn yín? Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ wọn láti bẹ̀ nìyẹn. Pásítọ̀ tí mo gbé wá ní ìjẹjọ Pásítọ̀ Peter wọ́n ṣàlàyé àwọn nǹkan kan tán sì fìdí ẹ̀ múlẹ̀ fún wa tó sì jẹ́ pé èmi náà rí pé bẹ́ẹ̀ náà lórí pé kí la lè ṣe tí ìrìn àjò ìfẹ́ wa tí ó fi gùn gbọ́ọ̀rọ̀gbọ̀ bí ọwọ́ aṣọ tí single mother tí ò fi ní pọ̀. Ọlọ́mọ kan ọlọ́mọ méjì wọ́n ti lọ dálé rẹ́ǹtì tí ó bá gbálé bàbá rẹ̀ yóò lọ dálé rẹ́ǹtì. Ó ti wá pọ̀ káàkiri. Yóò bá sì bọ̀ wọ́n ní kékeré láti pé kan àrókò tó bá ti dàgbà tán ẹbọ kàǹkà ni ó máa gbà lọ́wọ́ ẹni. Ẹ lówe tí mo pa ńlá gbà pọ̀ ẹ ló dìpọ̀ àwọn ọmọ òde òní ò lè mọ̀. Ìfẹ́ ló mú mi lọ́kàn pa mí bí ọtí. Ẹ má jẹ́ àparọ́ tanra wa jẹ tá a bá ń sọ nípa ìfẹ́ ibi tí ìfẹ́ ti máa ń bẹ̀rẹ̀ náà nù
wọ́n rìn láti ibìkan sí ibìkan náà wọ́n ó ti pàdé ara wọn, ibìkan náà wọ́n ó ti pàdé ara wọn, ibìkan náà wọ́n ó ti ríra, ibìkan náà wọ́n ó ti jọ sọ̀rọ̀ ìfẹ́, ibìkan náà ni ọ̀rọ̀ ìfẹ́ ó ti bẹ̀rẹ̀. Love, wanting. Mo rántí nígbà ayé àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yànmọ̀yàn. Mo ń bẹ́ nìkan tàkùrọ̀sọ lọ́jọ́ kan, mo ní kí ló dé tó jẹ́ pé divorce wá pọ̀ lọ́tún, single mother lósì, single mother láàrin, kò rí bẹ́ẹ̀ nígbà ayé àwọn bàbá wa, kí ni tó fà á. Ìgbà tí mi àtàrákùnrin wa jọ sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni mo wá rántí pé nígbà ayé àwọn bàbá wa wọ́n mọ̀ ní alárinà. Alárinà yìí ní ipa takuntakun tó ń kó nínú ìgbésí ayé akọ àti abo. Alárinà yìí ni ó mọ tí yóò mọ kó tó di pé àwọn méjèèjì wọ́n jọ so papọ̀, wọ́n di ọ̀kan. Alárinà ó ti ní àwọn iṣẹ́ pàtàkì tí ó ti ṣe láàrin ọkùnrin àti obìnrin. Yóò ti mọ pé nílé wọn a máa bínú, nílé àwọn obìnrin wọn a máa jà, nílé àwọn ọkùnrin òòṣà wọn tí máa ń gùn wọn rè, tó bá sì ti gùn wọn báyìí omi tútù ni wọ́n lọ gbé wánú fíríjì fún wọn tàbí nínú àmù ni wọ́n bá sì wẹ́kú. The days when I met you stole my heart away. Looking to tell you that I want you. I see the passing day. Mama told me love is my Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ máa lóde òní. prize. You're my baby, my darling. That's Kí ni tiẹ̀ jẹ́ alárinà your love affair. lóde òní, àbí wọ́n ti lálárinà ni? Alárinà ni. Fẹ́rẹ̀ yìí máa dùn. Tí wọ́n bá ti jọ sọ̀rọ̀ ìfẹ́, tí ọ̀rọ̀ wọn méjèèjì bá sì ti jọ wọ̀ láàrin ara wọn, ohun tó kù náà ni pé wá mi wálé kí n wọ́ ọ wálé. Relationship wọn ó máa bẹ̀rẹ̀ láti bẹ̀ wọ́n máa lọ, wọ́n máa bọ̀, wọ́n máa lọ, wọ́n máa bọ̀, wọ́n máa lọ, wọ́n máa bọ̀. What God has joined together, let no man. Ìkànnì Cream Radio and Television lẹ ti ń gbọ́ mi. Love, one thing. Ọmọlíṣà Áfíríkà. Ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ. Ohun tó ní í ṣe pẹ̀lú ìfẹ́ ni tí a jọ ń gbé yẹ̀wò. Ìrìn àjò ìfẹ́ ohun tó lágbára ni, ohun tó kẹnu ni, torí pé kéèyàn má ti karabọ̀ ni, béèyàn bá ti karabọ̀ àti padà rẹ̀, ọ̀rọ̀ dàbẹ́ ni pé iwájú ò ṣe lọ, ẹ̀yìn ṣíṣe kíni o kò ṣe padà sí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n padà sẹ́yìn. Love, wanting. Ẹni tó bá fẹ́ kí ìrìn àjò ìfẹ́ àwọn tó bá fẹ́ kí ẹ̀mí rẹ̀ ó gùn dáadáa, kí ni tí wọ́n lè ṣe? Nǹkan àkọ́kọ́ òun ni pé wọ́n kọ́kọ́ ní trust nínú ara wọn, ìgbára ẹni gbọ́. Kí là ń pè ní ìgbára ẹni gbọ́? Tí ọkọ ọba ti lè ní ìgbàgbọ́ nínú ìyàwó, tí ìyàwó náà bẹ́ẹ̀ lè ní ìgbàgbọ́ nínú ọkọ, tó bá ti di pé wọ́n jọ ń ṣọ́ra wọn wọn ò gbára wọn gbọ́, ìrìn àjò ìfẹ́ yẹn kò ní pẹ́ tí ó fi kú sọ́nà bí èéfín. ẹni tá ò bá fẹ́ òun nílé ẹ̀ ń jìn. Èyí tó tún dàbí ẹ̀ ní ká ní ìfaradà, ìpamọ́ra. Ẹni tá a bá ní ìfaradà àti ìpamọ́ra ń dàbí kí wọ́n mú ẹ̀yẹ iná ṣe ti mọ̀, ògùn náà ni wọ́n ń pè bẹ́ẹ̀. Àwọn ọmọ òde òsín ò lè mọ̀. ìfẹ́ lọ́kọjá òbí sànmọ́rí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ o, ẹ̀sùn mọ́ bí o ẹ̀gbọ́n làbàrí mi àgbájé o. Kéèyàn mú ògùn náà kó wá fi sí abẹ́ abíyá báyìí, abẹ́ abíyá ṣe mọ bí ògùn náà ṣe mọ bó ṣe lágbára tó, bó ṣe tutù tó, kéèyàn wá fi sábẹ́ abíyá báyìí kó wá pa abíyá mọ́, ooru abíyá yẹn yóò sì pa ògùn náà. láàrin aya pẹ̀lú ọkọ tó ní o. Ohun tó lóyìnbó ohun tó Yorùbá ń pè ní ìpamọ́ra nìyẹn. ìyàwó ẹ wá gbọ́ o. Ó di méjì o. ó ń bẹ láàrin ọ̀rẹ́ méjì o. ó ń bẹ láàrin ọ̀rẹ́ méjì. láàrin bàbá pẹ̀lú ọmọ tó bí o. òun náà ló ń bẹ láàrin.
o tó fi ń bá àwọn sọ̀rọ̀. méjèèjì ni wọ́n sọ̀rọ̀ lé dáadáa kó tó di pé nǹkan wàá mú wá ní belenja náà ni ń sọ̀rọ̀ lórí méjèèjì bí ọkùnrin ọba ti lè ní ìgbẹ́kẹ̀lé tí ò ní ìgbàgbọ́ nínú ìyàwó rẹ̀ tó jẹ́ pé bí ọba lọ ọkùnrin míì tíyàwó ẹ̀ bá jáde yóò máa pè sá mo rí ọkùnrin kan tó jẹ́ pé bí ìyàwó ẹ̀ bá ti jáde báyìí àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ yóò tó bá ti bọ̀ yóò bọ̀ bẹ́ẹ̀ yóò máa fi ilẹ̀ ó ti yé yín. pẹ̀lú nànà àwọ̀ ìyá ńlá wa. ẹ̀ ń tẹ́tí ilẹ̀ bọ̀ gbogbo ẹ̀ náà kọ́ láti sọ fún yín. ọkùnrin mi sì rèé tíyàwó ẹ̀ bẹ́ẹ̀ ti lè fi fóònù ẹ̀ lẹ́ẹ̀ tó bá jáde báyìí yóò wá wo gbogbo nọ́mbà tí ń bẹ lórí fóònù nọ́mbà tó pé pátápátá yóò wá kọ́pì ẹ̀ síbì kan yóò wá bọ́ sí kọ̀rọ̀ kan yóò lọ́ọ́ máa pè nọ́mbà wò ẹ̀ lóòótá ní sọ̀rọ̀ ta ló wà bẹ́ẹ̀ ẹ̀yin. àyà rẹ tó bá délé tó rí. irú ọkùnrin bẹ́ẹ̀ kò ní pẹ́ tí ó fi collapse. ìwọ náà ló kú ni bàbá ò ṣe bí ìwọ náà ló kú ni màmá fà. trust nínú ìgbéyàwó ìgbára ẹni gbọ́ ó ṣe pàtàkì púpọ̀ a máa gbé ìdílé ró a máa jẹ́ kí ìdílé ó dúró dáadáa. ojú òpó tẹ́lẹ̀ pé bá a dèbò sí ẹ̀dẹ̀ lè fi èrò ọkàn yín text message ẹ fi ránṣẹ́ sí mi lórí whatsapp number mi níta yìí náà bá tún lérò bó bá sì jẹ́ pé ẹ fẹ́ jẹ́ àlejò mi lórí ètò ìrìn àjò ìfẹ́ whatsapp number mi ni wọ́n fi síta ẹ fi text message yín ẹ fi ránṣẹ́ sí mi lórí whatsapp bọ́dẹ̀ jẹ́ voice note náà ni orúkọ yín èmi ni ẹni báyìí tí mò ń gbé ibi báyìí mo nífẹ̀ẹ́ sí láti wá sórí ètò ìrìn àjò ìfẹ́ láti wá yànnà náà láti wá ṣàlàyé fún gbogbo àwọn ọmọ nàìjíríà káàkiri àgbáńlá ayé àti fún gbogbo àwọn tó ń gbọ́ wa pé pàtàkì pàtó ń tà ń pè ní ìrìn àjò ìfẹ́ àwọn tá a lè bá pàdé ńbẹ̀ bó o la ṣe lè ṣe tá a bá pàdé tá a fi lè borí ẹ̀. ojú òpó tẹ̀lé pé bá dèbò sí ti whatsapp number mi lélẹ̀ 08078939494 08078939494. wàrí gbẹjọ ìyàwó àjògá ẹlẹ́sẹ̀ oṣù ẹ̀yà àtẹwọ̀ gbàjọ tọkọ ìyàwó dìde lẹ́kẹ̀ fún ojú rẹpẹtẹ. ọmọ ní ó gbẹ̀yìn ìyàwó tó bá di lálẹ́ ìyàwó tó bá di lálẹ́ ọmọ ní ó gbẹ̀yìn ìyàwó. ìyàwó ẹ tẹ́wọ́ gbàjọ kọ́kọ́ náà tẹ́wọ́ gbẹ̀yẹ. ìyàwó ẹ tẹ́wọ́ gbàjọ kọ́kọ́ náà tẹ́wọ́ gbẹ̀yẹ. tọkọtaya àtijọ́ bá wà lẹ́sẹ̀ yìí igi jẹ́gẹ́dẹ́ àkànjí wà ní tòsí o. ìyàwó ẹ tẹ́wọ́ gbàjọ kọ́kọ́ náà tẹ́wọ́ gbẹ̀yẹ o. tọkọtaya àtijọ́ bá wà lẹ́sẹ̀. bẹ́ẹ̀ yín bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ohun tí mò ń gbé yẹ̀ wò ẹ rí i pé bí mo tún ṣe mú wá lónìí àrà ọ̀tọ̀ náà ni torí pé lọ́tún náà ni ọ̀tún ń yọ ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni trust ká gba ara wa gbọ́ ká gbẹ́kẹ̀lé pé lágbájá ẹ̀ tó bá lòun lọ ọjà náà ni ṣùgbọ́n bí trust bá ti kú nínú ìrìn àjò ìfẹ́ yóò di pé ọkọ ọmọ sọ ìyàwó ọmọ sọ ọkọ bí ìyàwó bá jáde ọkọ pè bíi 20 times á ní bó lọ wà ibi tó wà yẹn máa silent púpọ̀ kíní kankan mo lọ kí brọ́dà mi kan ní ọ̀dà gbé fún brọ́dà rẹ̀ tó lọ kí. (17 to 1 o'clock) aago kan kù ìṣẹ́jú 3:20. ẹ má gbàgbé pé aago kan gẹ́gẹ́ lèmi ò mọ tàtà pínṣẹ̀ tí wọ́n mọ̀ dágbére lórí ètò fún tòní. ètò bábẹ ètò rèé káàkiri ètò bíi sọ́jà àdúmọ̀tà náà ní ìrìn àjò ìfẹ́. ètò tí ń mú kí àwọn àṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó kí wọ́n mọ tí wọ́n bá pàdé nínú ìrìn àjò ìfẹ́ wọn sódà tí wọ́n bá ti bá pàdé kò ní jẹ́ nǹkan tuntun fún wọn kò ní jẹ́ nǹkan tó dàbẹ̀ ni pé yóò mú separation bá ìrìn àjò ìfẹ́ wọn.
òun ni mo fi ń pè ní gbogbo ọjọ́ Wednesday báyìí ní dédé agogo 12 olókìtì bí ọ̀bọ òsínúgbó Cream Radio and TV òun náà ní kẹ́ ẹ máa gbọ́ wa kétékété ẹ máa wò wá lórí ìtàkùn àgbáyé ẹ máa wò wá kétékété bẹ́ẹ̀ náà sì ni lórí YouTube ẹ lè kẹ́kọ̀ọ́ ẹ lè kọ́gbọ́n fún gbogbo ẹ̀yin tẹ́ a ṣẹ̀ṣẹ̀ dìde ilẹ̀ pé ẹ fẹ́ ṣègbéyàwó ẹ ń múra àti ṣègbéyàwó ẹ̀yin náà fẹ́ ẹ ń wọ́kọ ẹ ń wáya kẹ́ ẹ lè máa mọ nǹkan tí ẹ bá pàdé. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ètò yìí dáadáa ẹ ti ní ìdánilẹ́kọ̀ọ́ tó gbóná tó jẹ́ pé tẹ́ ẹ bá bárù nǹkan bẹ́ẹ̀ pàdé ẹ lè mọ̀ pé bírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ bá a ti ṣe lélẹ̀ téèyàn ọba wá ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé ohun tí ó mú kí ìrìn àjò ìfẹ́ kó kú sọ́nà bí èéfín ni torí ìdí èyí jẹ́ kí n ṣe báyìí. ẹ rí i pé ẹyọ kan péré náà ni mo ti ń yànnà náà aago kan kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 15 minutes to 1 o'clock. trust òun ni mò ń gbọ̀n yẹ̀ wò ẹ rí i pé méjì ni mo mú wá lónìí ìgbàgbọ́ nínú ara ẹni ká gbẹ́kẹ̀lé pé lágbájá ẹ̀ mo ní gbẹ́kẹ̀lé inú ẹ̀ mo ní gbàgbọ́ inú ẹ̀ pé ìyàwó mi tó bá lọ́jà lòun lọ ọjà náà lẹ́ẹ̀bà ọkọ mi tó bá níbi iṣẹ́ lòun lọ ibi iṣẹ́ náà lẹ́ẹ̀bà tọkọ mi bá ní hold up mú un lójú ọ̀nà hold up mú un náà nu kò gbà bòmí lọ. ẹ jẹ́ kí a kọ́ bá a ṣe lè fi ìgbára ẹni dọ́ sínú ìrìn àjò ìgbéyàwó yóò mú kí ìrìn àjò ìgbéyàwó òun kó lè kún fọ́fọ́fọ́ fún ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ yóò sì gúnlẹ̀ sébùtì ayọ̀. fọ́nà tẹ́wọ́ bẹ́ẹ̀ yẹ ìyàwó. ẹ lọ kọ́lẹ̀ ìgbéyàwó tí ò bá ti sí ìgbára ẹni gbọ́n bẹ̀ tí ọkọ gba ìyàwó rẹ̀ gbọ́ tí ìyàwó náà gba ọkọ gbọ́ ẹ má jẹ́ tàn ìgbéyàwó yẹn ò ní pẹ́ tí ó fi túká. ẹ̀yin ní irọ́ ni àbí? ẹ̀yin ní kò rí bẹ́ẹ̀. tọkọtaya tíjọ́ bá wà lẹ́sẹ̀. ó ń bọ̀ àkàn yìí. méjì ń bẹ ní tòsí o. tí ọkọ bá gba ìyàwó ẹ̀gbọ́n tí ìyàwó bá pẹ́ kó tó ti bi iṣẹ́ dé yóò ti mọ̀ wípé wẹ́ ọpẹ́ náà nu tó bá sì sọ pé òun lọ ọjà tó bá pẹ́ kó tó ti ọjà dé á ní wẹ́ ọpẹ́ náà nìyẹn tí ọkọ bá sì gba ìyàwó ẹ̀gbọ́n tó bá lòun lọ ọ̀rìn àjò báyìí á ní wẹ́ ó ń lọ ọ̀rìn àjò ọlọ́jọ́ mẹ́ta náà nu pàápàá jùlọ àwọn tó jẹ́ alájàpá àwọn tí wọ́n lọ rajà ní ọ̀nà tó jìn tí wọ́n fi ìlú Ìbàdàn lẹ̀ tí wọ́n fi ìlú kan bọ́ sí ìlú kejì tí wọ́n jẹ́ pé ibẹ̀ ni àwọn ti ń ṣe oúnjẹ òòjọ́ wọn. Trust ìgbàgbọ́ nínú ara ẹni ó jẹ́ òpó kan gbòógì tí máa gbé ìrìn àjò ìfẹ́ ró tí máa gbé ìfẹ́ ró tí mú kí ìdílé ó dúró gbọ̀n. mo ń ṣí wa létí mò ń ṣí wa níyè bí ó ṣe máa wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ náà nìyẹn lágbára Ọlọ́run bá mi Èdùmàrè. 08161318104 08161318104 lójú òpó tẹ́lẹ̀ pé bá a dìbò sí ẹ má gbàgbé lórí ti WhatsApp nọ́mbà mi tí mo pè fún yín náà. ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà mi ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ní WhatsApp 08078939494 08078939494. Aago kan kù ìṣẹ́jú 12. lẹ́sẹ̀ oṣù ìyàwó. ẹ jẹ́ ń sáré yànnà náà ìfaradà béèyàn bá ní ìfaradà ó gún mi mọ́ tẹ̀ ọ́ ó gbé wá ń gbígbóná èmi náà ó gbé wá ní kò bá bọ́ńbà tó bọ́ńbà láàfijọ́ ṣe ṣe mọ́tàn yín ìrìn àjò ìfẹ́ yẹn yóò já pàtì tó bá sì ti já pàtì tó bá já pàtì tó bá já pàtì ẹ ti mọ̀ pé kì í ṣe é so mọ́ béèyàn bá tún wá so yóò ṣe kí ni o yóò ní kókó. ẹ dákun tó bá já sólè tó ra wọn mọ́. ẹ jọ ṣé tó bá já sólè tó ra wọn mọ́ ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀kún kì í pẹ́kun mọ́.
eléyìí tó túmọ̀ sí pé ọkọ gbọ́dọ̀ ní ìfaradà ìyàwó náà dẹ̀ gbọ́dọ̀ ní ìfaradà bó o la ṣe lè ṣe tá a fi lè ní ìfaradà àwọn kókó wọ̀nyí ló lè mú kí ìrìn àjò ìfẹ́ kó dúró gbẹngbẹng ló lè mú kí ẹ̀mí ìrìn àjò ìfẹ́ kó gùn dáadáa béèyàn bá ti ní ìfaradà ọkọ faradà fún ìyàwó náà faradà fọ́kọ ọjọ́ tí ìyàwó bá lọ́rẹ̀ ọkọ gbà bẹ́ẹ̀ yóò faradà ọjọ́ tí ọkọ náà bá lọ́rẹ̀ ìyàwó gbà bẹ́ẹ̀ yóò faradà ọjọ́ tí ìyàwó bá ní owó pọ̀ lọ́wọ́ òun ní òjò òun ó ṣe bẹ̀ ọ̀dà dádì wa tí àti búrẹ́dì rèé tí mo sì ti sọ pé nǹkan olókèlè ni màá jẹ ọ faradà bẹ́ẹ̀ àjọ máa faradà fúnra wa. bí a bá kọ́ bí a ṣe lè mánéèjì ara wa yóò ṣòro fúnra wa kí ìrìn àjò ìfẹ́ wa kó gùn lọ títí. bẹ́ẹ̀ bá wo sàkún ẹ̀ dáadáa ẹ̀rìn lọ káàkiri ẹ̀rìn lọ káàkiri ẹ̀tọ́ lọ kẹ́ẹ̀tọ́ bọ̀ kẹ́ẹ̀bèrè ọ̀pọ̀ ìgbéyàwó tó ti dàrú ọ̀pọ̀ ìgbéyàwó tó ti forí ṣánpọ́n ọ̀pọ̀ ìrìn àjò ìfẹ́ tó ti kú sọ́nà bí èéfín tẹ́ bá bí wọ́n léèrè pé kí ni ń tó fà á kí ni ń tó ṣẹlẹ̀ tí wọ́n bá sòótọ́ fún yóò nǹkan méjèèjì tí mo sọ yìí yóò wà ńbẹ̀ nǹkan àkọ́kọ́ ni ìgbẹ́kẹ̀lé ìgbàgbọ́ nínú ara ẹni trust ìyún ẹni ìkejì ni ìfaradà. ẹlẹ́sẹ̀ oṣùn ìyàwó ẹkú oríire ni. ẹ jẹ́ àkọ́bá ṣe lè máa faradà fúnra wa. ẹkú oríire tọpẹ́tàyà ẹ̀ máa jó. kí ọkùnrin ọkọ bó ṣe lè faradà fún obìnrin kí obìnrin ọkọ bó ṣe lè faradà fún ọkọ. èmi àyìndé làgbọ́ lọ́hùn bí ọjà. bàbá béèrè lọ́wọ́ àwọn màmá wa tó jẹ́ pé wọ́n ti rìnrìn àjò ìfẹ́ bí 20 ọdún 30 ọdún 50 ọdún tí wọ́n sì tún dúró nílé ọkọ títí dìsín ẹbí wọn léèrè àwọn nǹkan tí wọ́n rí ń bẹ̀ àwọn nǹkan tí wọ́n ṣalábàápàdé ń bẹ̀ tó fi di pé àwọn náà fi dúró nílé. àyìndé ọkọ̀ adé ráyọ̀ tó ń jẹ́ débi sí màmá ṣe màmá àṣùkẹ́ wá ọmọ adẹ́gbẹ́ ń ro ní ìdòkú o ọmọ agbógun lérí pàṣẹdé àjọkẹ́ ọmọ ṣọwẹ́ mi mọ́ o jọkẹ́ adéra. bó ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ ló ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé ó ń ṣẹlẹ̀ lókè òkun bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ tẹ bá rí nílùú ọba náà lókè òkun ní London lọ ní UK ní o ní Germany ní o ní America ní o ní Russia ní Atlanta Georgia ní gbogbo ẹ̀ káàkiri àgbáńláyé ní ìta wa ń gbọ́ tá à ń wò ní ìtàkùn àgbáyé pátápátá wọ́n da ara wọn lẹ́nu wọ́n kọra wọn lọ́la àwọn nǹkan tá à ń sọ ó wà ń bẹ̀ lára tí mú kí ìrìn àjò ìfẹ́ wọn lára tí mú kó dáàrin méjì kọkàn kọ́ọ̀tì ẹlòmíì àní ó pọ̀ dáadáa ní lókè òkun lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lókè òkun lọ ọ̀pọ̀ wọn ọkọ ti fi lélẹ̀ fún wọn ọ̀pọ̀ wọn aya ti fi lélẹ̀ fún wọn wọ́n ti dàbẹ́ ní èmi ọmọ 3 ọmọ 4 kó síbi tẹ̀sẹ̀ ò sí o. a ti fún jòróró kàlàntà ẹ mọ̀ máa jẹ́ sí ṣe. fún àyìn àṣẹ̀ṣẹ̀ dìde ilẹ̀ tẹ́ fẹ́ ṣègbéyàwó mọ̀ ń wọ́kọ mọ̀ ń wáya akílọ̀ ọ̀nà àbáyọ labala tó kàn lórí ètò. ẹ̀yin lẹ sọ pé omi tútù ní. ìwọ náà ń wọkọ ọ̀hún wáyà ọjọ́ ti lọ lórí rẹ mo ti lé lọ́mọ 50 ọmọ 30 ọdún ó lé 2 kí ni ọjọ́ orí èèyàn téèyàn ti tó yẹ kó ti máa kẹsẹ̀ bọ ìrìn àjò ìfẹ́ ìrìn àjò ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní relationship tó ti pẹ́ nígbà bá dé àárín méjì kan yọkàn kọ́ ti di kéde tó. òkè lọ́la ó máa rè. ọjọ́ ti lọ. ìjẹ́gẹ́dẹ́ àkànjì o àyìndé adé ọkọ̀ kàbáyà. ojú òpó tẹ́lẹ̀ pé bá a dìbò síre kí lọ́nà àbáyọ báwo ni ti ṣe báyà yìí náà là ń kankan kọjá nínú ìrìn àjò ìgbéyàwó yín nínú ìrìn àjò ìfẹ́ yín tó ti wá di pé kálukú wá ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ti wá dá bẹ́ẹ̀dì sí méjì dádì ẹ wò bẹ́ẹ̀ ti sùn ti yín ni ẹlòmíì jẹ́ ẹ ti kó kúrò yàrá fún ìyàwó rẹ̀ ẹlòmíì ti kó kúrò yàrá fún ọkọ rẹ̀ lórí ekene on top waiting. fúgà ní ìjẹ̀bú o ìṣàgá olóòmù sùwìtì o. ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081 61 31 81 04. ìbàdàn o abákẹ́ adé mi. ojú òpó ìníkẹ́ pé bá a dìbò sílẹ̀ kan sí 081 61 31 81 04. abákẹ́ alọ́ yàyà alọ́mọ kọ ẹ̀ má jáyìn. ìdè ọjà alọ́mọ kan ẹ̀ má jáyìn ìdè ọjà.
alọ́mọ kan. alọ́mọ. àfẹ́kẹ́ àlọ́ àyàyà alọ́mọ kan ẹ má já èdè ó já. alọ́mọ kan ẹ má já èdè. ẹ jẹ́ máa gbé gbogbo ẹnu mi pátápátá kí n máa gbé lọ síbi ilé tí wọ́n ti bí mi lọ́mọ. kò lè já o. adéyínká mi kò lè já o. abala ọ̀nà àbáyọ náà láfi káàdì ètò ńlẹ̀ yókù tún di ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run bá mi Èdùmàrè. bí mi ò ń tọ́jú ọkọ̀ kò jájá yìí. ó ní yẹn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ pátápátá ni mò ń dúpẹ́ lọ́wọ́ yín ànígbàwòrán gẹ̀gẹ̀gẹ̀ ká má fọwọ́ ẹ̀ tì síbi kan máa wé máa gẹ̀ ìpè ìpéjú báyìí láàlà àfẹlà àti gèlè tó bá ti kọjá ìpè ìpéjú ṣé kí n mọ́tàn yóò ti di mọ́mì dádì sọ́ọ̀rì sí òsì. ìṣojú àlàátù. orí ìpàtí aṣọ ọrùn ìpàtí ẹ̀lẹ̀kẹ̀ bèbè ìdílà àpàtì ọmọ sí níbi gbogbo káàkiri àgbáńlá ayé. níṣojú yín o níṣojú yín o ọ̀làdùn. ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò ìrìn àjò ìfẹ́ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín àbáyọ̀mí ni mò ń jẹ́ ògún lọ́wọ́ ní bàbá tó bí mi lọ́mọ báde bóyín náà ni ọmọ tí òróró gbọdẹ tó jẹ́ pọ́lọ́ ọba mi dùn àì ló ń sọ mi ni mo fi ń sọ pé olúwa lolùṣọ́ àgùntàn mi. èpò nú ẹsẹ̀ èpò rà tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín a jẹ́ pé ìsọ ọlọ́run ọba mi dùn àrè kò ní kákò lórí èmi àti ẹ má gbàgbé ojú òpó yìí ní kẹ́ pé báde bó sì 081 61 31 81 04 lẹ́ẹ̀kan sí 081 61 31 81 04. ìrìn àti ayọ̀ láti pàdé. síkírù ní ìdá ẹ̀ṣọ́. tí ajá bá gbé egun yíyẹjú ni tí àṣà bá gbé kòwé ọ̀rọ̀ dọ̀rọ̀ balẹ̀ ó dàbọ̀.